يا صاحبك الذي في الناس علام وما بنشر الهدى في الكون قوام لما الكثير أبى والناس كفار قد قام بالقول إن الدين إسلام به الكثير من الإنسان فينا اهتدوا قد كان يعبد قبل الهدي أصنام يبلل القلب بالأذكار دون مراه لأن تباعد ذا القلب أسقام من قد سما وعلا فينا بتزكية وليس في خلقه زهو وإجرام من كان رأسا لأهل العلم كلهم حقا كما لجميع الجسم أقسام فالرأس رأس وغير الرأس مرؤوس هو الرئيس وما من فيه أحكام هو الذي جعل القرآن حجته وسنة الهادي نهجا وهو فهام من ذاك إلا كمال الدين ذو الحكم شيخ الحجوك فمني هاك إكرام أيا ابن عثمان فيك العلم والفهم كان يعيشان أنت الآن الإلهام حياك ربي الذي حيا الخليل ما جاء إلا به ذكر وإنعام وقاك من كل كيد الحاسدين ولا تمسك بك عينا فيه آلام تمسك فيه عين فيه آلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذريته وسلم آمين. أدعوكم فún Ọlọ́run baba. Alhamdulillah. Ẹlòmíì ò mọ̀ wò pé wàhálà àwọn àfáà ìṣẹ́ wa pọ̀ báyìí nípa ọ̀rọ̀ àfáà Jaqmal nípa ọ̀rọ̀ ajá. Fẹ́yàn bá sì tẹ̀lé mi ẹ rí pé mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ tí mo sì ti kú òun bẹ́ẹ̀ pé ìsọmọ́. Àmọ́ ìsìláàmù tayọ kí nǹkan máa bàjẹ́ lọ ká sì máa wò tóra ti rí pé ó dà pé àwọn tá expect pé kán sọ̀rọ̀ wọn ò lè bá àfáà náà sọ̀rọ̀. Èmi ti wá dákẹ́ lórí rẹ̀ hàtá
kí n tó tún ráwọn dàwáfíù kan tó tì mí sí pé a tún gbọ́dọ̀ sọ nǹkan kan. So wà á sàṣùhà èyí tó jẹ́ àkórí ọ̀rọ̀ tó jẹ́ tó fẹ́ mú mi sọ̀rọ̀ gangan Àfà Mùsámílù lẹ́yìn ìgbà tí mo ti conclude pé èyí ní sọ nǹkan kan mọ́. Òun náà ni fídíò kan tí mo rí mo rí fídíò kan ní Facebook TV Àṣà Yorùbá TV nígbà tí mo rí arákùnrin kan bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe ni bí nǹkan mi ni mi ò mọ bó ṣe jẹ́ wá láwọn ọ̀rọ̀ tó sọ láàárọ̀ iná mo rí mo wá wò pé alhaqqu ma shahidat bihi al-a'da èyí tí ọ̀tá bá ti lè jẹ́rìí lórí òótọ́ tó wà ń bẹ òdodo ni. So àmọ́ kí n tó tẹ̀síwájú ìfẹ́ ká gbọ́n tí arákùnrin náà wí ní a fi tẹ̀síwájú. Ẹ bá ń fi síbẹ̀ ìjọ ẹgbọ́n tí arákùnrin yìí ń wí. Bàbá Mùsámílù. Ajá. Àwọn akéré tí wọ́n sọ wípé wọ́n máa sọ fún wa pé mùsùlùmí ò gbọ́dọ̀ sí ajá ni mo dáyé bá èmi ò sí láyé ànábì. Àmọ́ àwọn tí wọ́n ti ń ṣe ẹ̀sìn yẹn ká tó dé wọ́n jẹ́ a mọ̀ pé mùsùlùmí ò gbọ́dọ̀ sin ajá ní àwọn àfáà tàná. Kódà wọ́n tún dẹ́rù kìíní yẹn bà wá débi pé wọ́n á sọ pé tájá bá fara nù wá a gbọ́dọ̀ fi aṣọ yẹn kírun. Sáwọn tí wọ́n sọ fún wa pé ká má jẹ ajá kájá má fara nù wá ká má sìn ṣé wọn ò mọ ohun tí wọ́n ń sọ ni. Ohun tí wọ́n wá sọ fún wa pé kó má fi ara nù wá pé tó bá fara nù wá kò lè kírun ni ẹnìkan wá tún dé lónìí ó wá kọ̀ndẹ̀mù ẹ̀ pé ohun tí wọ́n ní kò gbọdọ̀ fara nù wá lásán gan ẹnìkan wá dé ó ní ká máa jẹ. Ẹ jọ̀ọ́ ṣé àgbélẹ̀rọ ni ọ̀rọ̀ àwọn àfáà tàná tí wọ́n sọ pé kájá má fara nù mùsùlùmí? Ẹ̀kọ́ mọ́ ìbéèrè ni. Ṣé ìwé tí wọ́n ń kà lénìí yẹn ó yàtọ̀ sí ìtàwọn bàbá ìjọ òun kà ni? Ṣé tírà tí àwọn bàbá ìjọ òun kà yẹn tó lè jẹ́ pé púpọ̀ nu wọn ló kọ́ àfáà tòní tó ń sọ̀rọ̀ yẹn ní kéwú tó yàtọ̀ sí ohun táwọn bá yẹn ni? Torí wọ́n ní téèyàn bá fẹ́ jẹ ogún kógún ìtànkítàn ni ó máa pa. Torí mi ti rí bíi pé sáwọn bàbá àtàná ni wọ́n wá jẹ ogún kógún látàrí pé ni wọ́n fẹ́ jẹ ogún kí ogún látàrí ìkórìíra tí wọ́n ní sájá ni wọ́n fi sọ pé kán má jẹ. Ṣé àwọn bàbá yẹn sọ ọ̀rọ̀ ẹ má jẹ ajá ẹ má sìn ajá ìyẹn àwọn àfáà àtàná ni o ṣé wọ́n sọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú fẹ̀ẹ́nú láti fi kọ̀ndẹ́mù ajá nítorí pé wọn ò fẹ́ràn ẹ̀ ni àbí nítorí páwọn ẹlẹ́sìn kan ń lò nígbà yẹn fún díkan àbí fún kejì? Látọ̀ tí ń pọ̀jù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn àjẹ́ kẹ́sìn máa convince wa ẹ tí ń fẹ̀sìn dà wá láàmú jù mélòó lọ́pọ̀lọ́ àwa èèyàn tẹ́ bá ti rò páwà kan understand yẹn rántí àwọn tí ò understand yín ẹ̀yìn yìí ilẹ̀ wa ń sọ yí pé kódà ajá dájú ẹlẹ́dẹ̀ lọ. Ajá dájú ẹlẹ́dẹ̀ lọ àtajá àtẹlẹ́dẹ̀ mo wá fẹ́ béèrè. Táwọn bàbá àtàná ti sọ tí wọ́n ti fẹnu ẹ̀ jóná síbi kan tí mo wò pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí táwa tòní wá ń paṣẹ àwọn tàná rẹ̀. Àmọ́ òwe kan lèmi ò fi parí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin àfáà tòní tẹ̀ ń baṣẹ́ àwọn bàbá àtàná jẹ́ ohun tẹ̀ ń ṣe dà àmọ́ òwe yìí lèmi ó sọ fún yín. Ọmọ tó sin àbúrò tó sì kó ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò ni tó wá má búrò ẹ̀ dání. Àbúrò kan tó fẹ́ sin ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò kò fẹ́ faṣọ sí òun náà tó wá má búrò tiẹ̀ náà dání. Ó fi hàn pé bá a ṣe sin ẹ̀gbọ́n wa rí o tóun náà bá lọ bọ́mọ tóun náà mú dání ó ṣe sin òun náà nìyẹn. Iṣẹ́ tòní tẹ́yìn náà rò pé ń ṣe lójú ayé yìí àwọn ọmọ tí ń bọ̀ ó dàrú. tó alhamdulillah ní tá a fẹ́ kí gbogbo ayé ó gbọ́ náà ni àti gbọ́ yìí kọ́dà kò sí wàásí kankan mọ́ tó yẹ káfà kankan ó ṣe nígbà tá a ti délé wàásí wo ló tó ń tí arákùnrin yìí ti ṣe yìí ó wá dùn mọ́ mi púpọ̀ pé mo rí irú fídíò báyìí advice ló wá kù tí mo fẹ́ give. Ṣé ti rí ọkùnrin yìí sọ̀rọ̀ púpọ̀ bí 16 minutes ló fi sọ̀rọ̀
ọ̀gàn rárá gé àwọn ibì kan tí ó nítumọ̀ dáadáa sí mi. Ẹ bá rí ọ̀rọ̀ àkọ́kọ́ táfà yìí sọ, ó ní tí ẹni yẹn sọ astaghfirullah, ó ní àfáà láyé àtijọ́ wọ́n ń pòwe pé àìbátan ajá ní mọ́sálásí àbí ní pínpín kítan ajá wá kàn mọ́ mu nínú òwe Yorùbá láyé àtijọ́. Ó tún wá sọ pé ń táwọn gbọ́njúmọ̀ náà ni pé ajá ò dáa fún mùsùlùmí láti sìn. Gbogbo wa láti gbọ́ ohun tó ti wí ká mọ́ wulẹ̀ rìpíìtì ẹ̀. Ìbéèrè tọkùnrin yìí ń bi àfáà Jaqmal, ó mọ̀ yẹ kó dáhùn. Mo rí fídíò kan bí ọjọ́ Monday, Yayi TV ló gbé, Ọlọ́run kó jẹ́ kí àlùbáríkà Yayi TV ó pọ̀. Professor Khidir abi Abdulbaki samahata ustaz Dr. Khidir Abdulbaki صاحب السمو والفضل أعزه الله. وهؤلاء الآباء يفنوا أعمارهم على الله، على دين الله، وعلى يعني الدعوة وعلى الصلح فيما بين الإسلام، يحملون يعني الأشياء كي يعلموا الرديء من الجيد. قاموا بمجهوداتهم لتأسيس السلامة والعافية فيما بين يعني المسلمين في بلاد يوروبا. قاموا بالمؤتمر أو الندوة، wọ́n pe conference, wọ́n wá pé àwọn àfáà, wọ́n wá ní kí ni solution sí problem ilẹ̀ Yorùbá. Wọ́n fún mi ní topic yẹn bí wá sí kan tá lọ ó ṣẹlẹ̀ a mọ̀ sọ solution níbi tèmi rí sí. Àmọ́ tí mo fẹ́ pàkíyèsí ni pé nílẹ̀ Yorùbá problem wa ò lè solve lópin ìgbà tá a bá ti dúró lérí pé àdàbíyà lèmi Mọ̀rìkàsí lèmi, tá a mọ̀ rí àdàbíyà tí ń sòṣì tí ń ṣe tí ò bá mu tẹ́ ẹ̀ nílé pé ṣàkíyèsí mínàlẹ̀ àlá order from above, tẹ́ mọ̀ rí Mọ̀rìkàsí tí ó mọ̀ ṣàṣe tẹ́nìkan ò ní lè dúró nídùú pé dákẹ́ tí ò bá ti sí wàláì kò ní sí solution. Èmi ò jáde níjáde pé bóyá àdàbíyàwó àbí nǹkan kan lálàlàlà. Èmi fẹ́ sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Èmi ò kéwú pé àsọ̀bíyàwó kò sí tó kàn mí pẹ̀lú yẹn o. Àmọ́ àgbùdọ̀ mọ́ dáàbò bo ẹ̀sìn wa torí pé ní ṣàkṣíyà personality àfáà Jaqmal kọ́ ni priority wa. Láàsì yá mẹ́ èmi gangan òun kọ́ ni priority mi o. Priority mi ni pé èrò pọ̀ tó ń wo àfáà tó ń sì rò pò tọ́ náà ń sọ. Àwọn àtibáwò àfáà pọ̀, àfáà Jaqmal ó yẹ kí àgbà ti ń dé. Lóòótọ́ ó dà pé àfáà níjàngbọ̀n, wọ́n nípa ìpátá ìpáǹlé nínú ọ̀rọ̀ wọn ẹ̀ ti mọ̀. So but téèyàn bá tún ti rí tí ń fẹ́ tó ti ẹ ti rérò, because ní social media wá gbà pé tó bá ti sọ̀sọ́kùsọ̀ ò tí lè rérò, àwọn èèyàn ní follow ẹ̀. Àwọn tó sì ń ṣe wá sí burúkú yìí, àwọn kọ́ ní 44, àwọn kọ́ wọ́n ní 40 jù, àwọn tán èèlì wọn lẹ́yìn. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nìṣẹ́ ẹlòmíì ò ti máa bú mi pé because ẹlòmíì ti fẹ́ràn wọn láfẹ̀ẹ́ tán. Kódà wọn lẹ́nìkan tó sọ ọjọ́ kan jọ́tàfà kan sọ, wọ́n ní kódà bó pera rẹ̀ lánàá bí òun tẹ̀lé àti òun rẹ́dí àti tẹ̀lé. Inna lillahi wa inna ilayhi raji'un. So kò ní ìdíkásẹ̀ mọ́ dáhùn bọ̀ káfà orunú ọ̀la wàláhì. Oníṣẹ̀ṣe àbí kí ni wọ́n pè òun ló tún dá sí ọ̀rọ̀ yìí báyìí nísìn. Ó láyé àfà ẹ̀ ń confuse wa ọpọlọwọ́ gbé dáhùn wí. Ó fi hàn pé àfà Jaqmal ń proof pé Baba Kamali Sheikh Fadilatu Sheikh Kamaluddin al-Adabi al-Mufti al-Awwal àti Sheikh Adam Allamatu Sudani Qiblatul Ulum wal Ma'arif ó fi hàn wá pé a jẹ́ pé gbogbo fatiwa tán fàyè wọn ṣe rọ́bìṣì ni àfà Jaqmal wá rọ́bìṣì ẹ̀. Torí Sheikh Kamali ó sọ̀rọ̀ pé kí mùsùlùmí ó jajárí àṣírí nínú wá sí Sheikh Adam àbí nínú tán kọ́lẹ̀. Bóyá èmi rẹ́dì tí àfà Jaqmal bá lè fi hàn wá nù مما ولف أو مما ألف من تأليفاته العلامة الإلوري إنه مفترات بابا دام كو رحمه الله رحمة واسعة بانتي شيء وعلى مما تو بياتا àfà Jaqmal bá lè fi hàn wá ń bẹ ibi tí Sheikh Adam ti dájọ́ fatwa pé lè jaja lè tèmi mọ̀ pé kò lè sí
tí Sheikh Kamaluddin ò sọ pé ká jajá, táwọn àfáà bẹ́ẹ̀ ò sọ pé ká jajá rí. Ní tẹ́mi fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé àwọn àfáà kan bẹ́ẹ̀ ń lé tán ju àwọn àfáà social media lọ. Torí pé ní ibi tá a lọ ayédè lónìí àwọn èèyàn ti rò pé àwọn tí wọ́n haula alladhina yad'una yani anfusahum bi annahum da'iya ibra Facebook, tí wọ́n pera wọn lóníwàásí ní Facebook, àwa tá à ń pera wa lóníwàásí ní Facebook làwọn ayé mi mọ̀ páwọn nìkan làáfà láà. Àwọn àfà kan bẹ nípamọ́ nílé tó mọ kéwú times 10 times 100 àwọn míì tó wà social media. Àwọn míì wà nílé wọ́n ní owó ju àwọn tó wà ní social media lọ, wọ́n ní ìmọ̀ ju àwọn tó wà ní social media lọ. Ọ̀tọ̀ ní mọ̀, ọ̀tọ̀ lágbájá. Eléyìí ti pọ̀ jù, eléyìí ti pọ̀ jù. Ọ̀rọ̀ ajá jíjẹ nìkan kọ́ làbá Jákímọ́lù ń sọ. Mo ti sọ̀rọ̀ ń pa ajá jíjẹ, kò nídìí àti ẹ̀mú àyà wá mọ́ àbá mádìísì wá. Ẹja wo àyà Suratul Baqara níbi ẹwo tọ́lọ́run fi ọ̀bọ wé. Nítorí wá lè mú wa jajá ó yẹ ká lè mọ̀ jọ̀bọ̀ náà. Ẹja jọ̀bọ̀ ẹ kú ṣe fátíwá ẹ mọ̀ fọ̀bọ̀ paléyà. Àfá Jákímọ́lù ẹ mọ̀ fọ̀bọ̀ paléyà, ẹ mọ̀ fàájá paléyà. Wọ́n tún ní ká jajá gan adùn ajá tó ju tẹlẹ́dẹ̀ lọ. Ṣé Dàjálù ní ká pè yín ni? Mi ò mọ̀ tí mo rí léyìí sí, because it's just as if pé yẹn mọ̀ jáde dẹ̀sìn Ọlọ́run rú, gbàgbé pé yẹn jẹ́ mi ṣe Sàláfì o. Àmọ́ àbúdọ̀ mọ́ rí bàjẹ́ kó mọ́ lọ ká mọ́ dákẹ́. ذاءت الإشاعات ولا سيما في بلاد يوروبا الرذائل من الأقوال، رذائل من الأقوال تشيع وتذيء في كل يوم عبر يعني أعلام الوسائل. كل بولان لو كلا فيك بامبه أعلام وسائل الإعلامية مفيك بيو. Ọlọ́run fẹ́ júwe ọ̀bọ nínú Suratul Baqara fa Musammil. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اتَّدَوْا minkum fi sabti. Ọlọ́run ní walaqad alimutumul ladhina i'tadaw minkum fi sabti. Níjọ́ Sátidé tí a ní ẹ má jáde, àwọn tí wọ́n tayọ àlà tí wọ́n jáde níjọ́ òun, Ọlọ́run ní ẹ̀yin náà mọ̀ wọ́n. Faqulna lahum kunu qiradatan khasi'in. Ọlọ́run ní àwa sọ fún wọn pé bẹ́ẹ̀ ti jáde bá ti ní ẹ má jáde ní tẹ́ wá jáde ó yẹ ẹ dọ̀bọ. Faqulna lahum kunu qiradatan khasi'in. Ọlọ́run ní àwa bínú sí wọn, àwa ní kán dọ̀bọ. Faja'alna ibi tí mo fẹ́ lò náà nù, ká lọ Bákárà lókù, ká lọ Àrọ́fù lókù. Ọlọ́run ní àwa bínú sí wọn pé ẹ dọ̀bọ, wọ́n wá dọ̀bọ. Kò wá sáyà kan nù Kùránì tọ́lọ́run ti wí tètè pé ẹ má jọ̀bọ. Àmọ́ láwọn ọ̀rọ̀ Ànábì tán, ó dà pé àfáà Jákímọ́lù kan wò pé ó dà pé ká padà mọ́ pé àfáà ní Kùránì nìkan làwọn fẹ́ mọ́ ṣe. Mo ti rí náà wọn pé wọn ò tiẹ̀ gbà hadith, wọn ò fẹ́ gbọ́ pa Ànábì sọ̀rọ̀. Ṣé ètì Ànábì ni? من دون التعميق بالقرآن نفسه. حتى القرآن لا يتعمق فيه. هكذا من دون التعميق. Ṣé ètì Ànábì ni? Tọ́ba Ànábì sọ ilé ẹ sọ pé ibi dọ̀ífù ni. Ẹ̀yin kọ́ ìmọ̀ jarh wa ta'dil, ẹ̀yin kọ́ mustalahul hadith, certificate wo lẹ gbà tán ló kọ́ yín tẹ́ fi mọ̀ hadith dọ̀ífù. Ó dà pọ̀ ọ̀rọ̀ lẹ́lẹ̀ tá à ń sọ fáfá ò fẹ́ jẹ́ kán gbọ́, lóòótọ́ wọn ò ní gbọ́, kódà wọn ò tún bú wa. Àmọ́ àwa gan ò ní dáhùn, kò sí ní tá a fẹ́ gbà lọ́wọ́ yín, kò sí ní tírú yín fẹ́ fà wá. Bá a lè pàdé lóde, bá a pàdé lóde gé ní kálukú ó mọ̀ ṣe tiẹ̀ ni. Bí ẹ ti dé kálukú fi ń wòra ẹ̀ níwò jàgàbá pé òun ló kílẹ̀ ní tẹ́ fẹ́ fi tílẹ̀ fi ń dẹ̀sìn rú. Kano State la wà yìí, Nasiru Kabara, bàbá Fadilatu Sheikh Nasiru Al-Kabari ní Kano bíi àgbà onímọ̀ ni. Mo lè ka doctor méje nulẹ̀ wọn, the youngest doctor ní Arabic ní Nàìjíríà lónìí ọmọ 27 years.
phd holder Jabir ọ̀rẹ́ wa ní táwọn pàdé ń yà yín yóò ní mo lè ka dókítà méje nínú ilé bàbá yẹn èyí tó wíwí kúwí nínú wọn Jàbáàrù ń bẹ lẹ́wọ̀n àní kẹ̀kẹ́ kan bá gbé lájìnà kan kalẹ̀ tí ó máa arrest àwọn àfáà yìí sẹ́. gẹ́gẹ́ bí meeting tí wọ́n làwọn ṣe láìpẹ́ yìí. ẹ̀ ń bọ̀ wá bẹ̀ wọ́n ìyá yín kọ́ láti sọ ẹ wo tó fi ọ̀bọ wé n ò sì ní amọ́jọ̀bọ àmọ́ ara àwọn àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan dáná bíi ti sọ̀rọ̀ ọ̀bọ tí ò ní já jẹ́ Ọlọ́run sì sọ́nù Kùránì pé ká mọ́jọ̀bọ. so kí làáfà Jákèmọ́lù ń pera rẹ̀ gan kí lẹ fẹ́ sọ̀rọ̀ ayé dà Ọlọ́run ẹ wo tọ́lọ́run fi ọ̀bọ wé nù Kùránì. walaqad alimtumu alladhina a'tadaw minkum fi as-sabt wa qulna lahum kunu qiradatan khasi'in ẹ dọ̀bọ wọ́n sì dọ̀bọ ó túmọ̀ sí pé Ọlọ́run bínú sáwọn pípù yẹn náà fi dọ̀bọ ọ̀bọ ò ìtọ́lọ́run bínú sí ni tán fi dọ̀bọ so kò nídìí ká mọ̀ jẹ́ ẹ wá wájá nu Suratul A'raf aya 175 aya tá ló ń jẹ́ òní náà ni Ọlọ́run ni watlu ọ̀ya watlu alayhim naba alladhi ataynahu ayatina fansalakha minha. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا ما بعمل فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. Ọlọ́run ní àwọn kan bẹ tá akékéwu wá sí wọn létí àmọ́ wọn ò tẹ̀lé ọ̀rẹ́ ayé àbáyé ọ̀rẹ́ àdìsí báyìí ẹ̀ tí wọ́n á lọ lọ́rùn àgbọ́rùn dẹ̀ ń wí ìrírí àfà yìí ṣé èsì pàfà mú góńkọ̀rọ̀ ní ẹja sọ báwọn Ọlọ́run ní ẹwọ̀n ráwọn tá a fún láyà wa ni mọ̀ bọ̀ àmọ́ wí mọ̀ bọ̀ mo sẹ́ ń gbádùn ní ìlàlàáfíà tẹ́lẹ̀ wọ́n ń sàlákà mí mo ti kọjá àbẹ̀ wọn láti bá òun ṣe tọ́ ó dà pé ṣe ìtọ́nù ní kí ó sábà Jákèmọ́lù létí àyà tó tẹ̀lé mo fẹ́ lò. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل كمثل الكلب. Ọlọ́run ní àwọn tá a wí afẹ́ fi wọ́n wí ajá Ọlọ́run afẹ́ fi wọ́n wí ajá Ọlọ́run máa ń fi nǹkan wé nǹkan nù Kùránì tá a bá wo Kùránì dáadáa mọ̀ rí bí àyà 22 Ọlọ́run ti fi nǹkan wé nǹkan níbi kan ní ilẹ̀ yahmiluna asfara mathalu alladhina humilu tawrata thumma lam yahmiluha kamathali alhimari yahmilu asfaran Ọlọ́run tún fi àwọn nǹkan wé kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní túmọ̀ Ọlọ́run fi fa àwọn nǹkan wé ó tún wá fẹ́ fa àwọn nǹkan wé ajá yà yín náà Suratul Jumu'ah mọ́kẹ́ ní sí àyà 5 ilé Suratul A'raf àyà 175 Ọlọ́run ní àwọn tá a wí wọ́n dà gẹ́gẹ́ bí ajá náà gbọ́ ajájá o àbá ajájá tahmila alayhi tó bá lé ajá pé máa lọ yóò mọ̀ mí أو تتركه يلهث tó bá filẹ̀ yóò mọ̀ mí. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا. Ọlọ́run ní àpèjúwe ẹ̀yin tẹ́ pé àyà wa Ọlọ́run ní rọ́ǹtà ní ayé má jẹ ẹ̀yin nìkan má jẹ Ọlọ́run ní mo fi yín wé ajá. القوم الذين كذبوا بآياتنا. kì í máa ṣe àyà Ọlọ́run Kùránì nìkan àdìsí náà àyà Ọlọ́run mọ̀ ní wọ́n bá mọ́ wí. فقصص القصص. Ọlọ́run ní ẹ bá wọn sọ̀rọ̀. لعلهم يتفكرون. ẹ pìtàn fún wọn bóyá wọn ronú wọn ti fọ̀rọ̀ ronú ẹ̀rí báyìí Ọlọ́run fi àwọn kan wé ajá sítájá bá dà tó bẹ́ẹ̀ wọn Ọlọ́run máa fi nǹkan burúkú wé yóò máa fi wé nǹkan burúkú ẹja ṣe làákàyè lèmi náà bá jòkó mo bá wò pé ó dáa náà ká tún jẹ ọmọ alájà gbà mo bá ní jẹ́ǹtì ẹ̀ wíkì nìkan kí n fi gbà fáwọn mọ̀nà bóyá yóò gbọ́ ẹ bá ń wí àmọ́ wí. قذّب بعينيك. ṣebí tó ti bẹ̀rẹ̀ náà nù. قذّب بعينيك. قذّب بعينيك صرت الآن مشلول. ibẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ báwọn olókè. àdìbò mi tọ́bù ìhìn. òlé náà mo kọ́. yóò kẹta hẹ́rẹ́ yẹ́sìbò. mo ní àdìbò. àdìbò mi tọ́bù ìhìn. ìkòkò nínú ìṣesí ìkòkò nínú nature kòkò. yókùtàhìr yàfibò. yókùtàhìr àbí yẹ́kùtàhìr
tó bá jà tó borí tán àbí wọ́n borí rẹ̀ yẹ̀síbù yóò máa pariwo ìgbé ìkòkò ní wàlíkálíbù yẹlẹ àdùláhù lámùyẹjìdì múnkálíbùn. wàlíkálíbù yẹlẹ àdùláhù lámùyẹjìdì múnkálíbùn. amájá àlìkálíbù yẹlẹ àdù yóò máa gbóni sọrí láwùlám yẹjìdì múnkálíbù kódà bí ọ̀rẹ́ ni tí ó lékún bí ó wà náà òun láyà ta kíntàn ní ìsìn yóò máa gbó sọ̀rọ̀ pé àwọn akọrin tí wọ́n bá kọrin wọ́n ọkọ̀ wí kìnnìkan lókè ìlélẹ́yìí tí ń wí fún ọ bá ń wí tó tẹ̀lé. قضى بعينيك صرت الآن مشلول والعين بعد دمعا وتختعب من قضى بعينيك قضى بعينيك ìgbín ojú àbíbò lẹ́tí ń pè Ayyakumullah. ìdọ̀tí ojú بعينيك kọ́zù alqadhu alqadha Kọ́dà. ìgbín ojú ìdọ̀tí ojú bí àìnẹ́yẹ̀kẹ́ ìpín ó wà lójú rẹ̀. صرت الآن مشلول wà á ń tẹ̀lé àná mọ̀ṣúlùlù ìwọ sì ní o ti di ẹni tí ò lọ́wọ́ adẹ́tẹ̀ àbí ká sọ pé ẹni tí stroke mú tí ò lọ́wọ́ tí ó tiẹ̀ fi mú ìgbín ojú rẹ̀ kúò. والعين بعد دمعا dàmà وتحتجب àlàyénù sọ wá rójú tá à ń wí yìí téèyàn ò bá tọ́jú rẹ̀ dáadáa tẹ́ ẹ̀ bá tí nǹkan bá ti ń jáde bọ̀ níbi ojú tẹ́ ẹ̀ bá ti tètè nù ú kúò kẹ́ ẹ tọ́jú rẹ̀ bá a dàdà mọ́ tójú bá sunkún tán dámárán yóò tún sun ẹ̀jẹ̀ kéèsè pé bóyá tí Yorùbá bá sọ fún ọ pé tójú bá sunkún tán àbí ọ̀sùnkún ọ̀tún sọ àbí ọ̀sùnkún ọ̀tún sun ẹ̀jẹ̀ kéèsè ẹ̀jẹ̀ pupa tán wí fún ọ̀bàlágà wọn sọ fún ọ bẹ́ẹ̀ tójú rẹ̀ tó o bá di sunkún tójú rẹ̀ bá ti pọ́n ọ ti sun ẹ̀jẹ̀ àmọ́ wí mọ̀ bọ̀ wọ́n tàjíbù yóò wá ní gàgà kò ní rí náà dáadáa mọ́ ọ̀rọ̀ àbájá mọ́lù mo fẹ́ sọ o. الرعد والبرق لمعا في السماء ولا ترى السحاب فكيف المطر ينسكب alibariku kílẹ̀ pé الرعد والبرق ara àti náà rẹ̀ لمعا tí bá ń tọ mọ̀nà ní sánmọ̀ في السماء ولا mo ti wí ترى السحاب فكيف المطر ينسكب kò sí àǹfààní bí iná àrá àtàrà tí ń kọ mọ̀nà ní sánmọ̀ wọ́n látara sahaba àmọ́ àṣírẹ́ sùjò ààrẹ sùjò wàkẹ́ ìfàlímọ́tọ́rì yẹ kílẹ̀ pé yí kíbò mo sọ pé yẹ́ ń sẹ̀ kíbù níbo lọ́ọ́ ti mọ̀ retí kójú rọ̀ ń bí wáàsí tí ò nítumọ̀ wáàsí tí kò sí tọ́lọ́hún bẹ́ kò sí tànàbí ń bẹ́ èso wo lẹ fẹ́ jí ó so sínú ìgbésí ayé àwọn èèyàn. mọ̀ bọ̀ àmọ́ wí ibi tí mo dé ibi tí ń lọ mo dé yìí àìnà ìṣùmú. ulul albabi man garasu. àbọ̀wò àmọ́ wí bá ń jágbe mọ́ dáadáa. àìnà ṣùmùkù náà tó da fara jágbà. ulul albabi man garasu. mahasina dini. ẹ padà sẹ́ẹ̀dì orin káàkiri. àìnà ṣùmùkù. alájà àgbàdà. Aina ṣùmùkù. Bàbá Lágége dà. Aina ṣùmùkù. Bàbá Àgbárígìdó mà dà. Aina ṣùmùkù. Bàbá Lágbájì dà. Aina ṣùmùkù. Tí èdórí bàbá Jàbárù tó bí mi lọ́mọ wọn ò sọ̀rọ̀ ẹ̀ fún wa rí. Àwọn àgbàlagbà fà láti Málíkì ni, Ṣáfìí ni, Háńbàlí ni, Hánàfí ni. Àwọn Àbúlé Ifì. Aina ṣùmùkù. Sùyútì. Kúlù àlìbáàbì mọ́ngàràsú àwọn tí wọ́n lọ́kalẹ̀ mahasina dìínì gbogbo dáadáa ẹ̀sìn gbogbo kí ó tẹ́lẹ̀ fẹ́ mọ̀ kéyì kò sí bó ṣe lè ní ìmọ̀ tó tíra àwọn nǹkan ló kà àwọn tó ka tíra àwọn onímọ̀ jù ọ lọ. Ìmámù Málíkì ò ní ajaja Ṣáfì ò ní ajaja Háńbàlí ò ní ajaja ibo lọ ti rí i pé ká jaja rìsáàcì àwọn ṣíà lórí Facebook ló ń tẹ̀ gbogbo bí tó ti mú tá à ń wí ìlà mọ̀ alákàdámìkì là wa bá ń wí àmọ́ wí gbogbo bí títí mú lámọ̀ ọ̀rọ̀ àwọn Mùtẹ́sílà ẹ máa jaja àwọn tó fẹ́ bẹ́ẹ̀ sí wa jẹ́ mo ti wí arọ́sìkúnà humul kíni afọ́ Mùsàmìlì bá ń wí arọ́sìkúnà humul
أجيالهم جبل jábàlù قوم بنوا سيرهم في الله وانسكبوا قوم bana sayrihim في الله وانسكبوا الراسخون الراسخون bàbá alájà àgbà fíkíù tá a ti gbọ́ lẹ́nu wọn fíkíù tá a bá ti gbọ́ lẹ́nu wọn yẹn tí ó bá wí ní ìsìn àgbélẹ̀rọ ni. ọmọlẹ̀ àjíyàlùm jẹ̀bẹ̀lú. má jàjà o gbogbo ẹ̀yin tán lẹ́ẹ̀ má jàjà ẹ̀ má jàjà o irọ́ wọn pa fún yín o. àwọn àfa àgbẹ̀yìn ayé tànàbí sọ fún yín pé wọ́n bọ̀ wọ́n dé ń o. arọ́sìkún. ẹ rí bá fa àṣẹ àti ẹ̀ mọ́ bàyá ajá àwọn jẹ tán fi tó bá ti tó. arọ́sìkún. àwọn jẹ fún ajá. ọmọlẹ̀ àjíyàlùm. ẹ tún fẹ́ wẹ́rì fájá náà gbogbo nǹkan lẹ́ ń wẹ́rì ẹ tún ti fẹ́ wẹ́rì fájá náà ọlọ́wọ́ nígbà fún yín báwọn tó wà ń bẹ̀ tán jẹ́ ọ̀gá yín ò bá lè pè yín kán sọ àmọ̀ fi ránṣẹ́ láti ní náà àwọn tí fọ́lọ́ yín àwọn fọ́lọ́wà yín ò wọ́n mọ̀ pé yẹ̀yẹ̀ ni yín bóò lọ sí pé àrọ́ọ̀sìkúnà ni mò ń wí. àrọ́ọ̀sìkúnà hùmú àjíyálùm jabaló. àwọn tí wọ́n àwọn òkè nù mọ̀ jabaló. àwọn òkè nù mọ̀ ṣé àdámọ̀ wọ́n mọ̀ gbajúmọ̀ nù kéwù gan. jabaló. òkè ní ṣé àdámọ̀ jabaló. wọ́n tún kọ́nú orin wọn kan pé wọ́n tún dákọ̀ jábàlù wọ́n tún kọ́nú orin wọn kan ṣé àdámọ̀ níbi tán ti ń ṣe tẹ̀síjìwò fáwọn ṣàbábà náà fáwọn tọ́lábà. ayẹ̀sàdú ṣàwámi khalijibali ayatifu ya mashara rijali kulole nasi lanuba enti ṣe àdámọ̀ sọ ń bẹ enti ṣe àdámọ̀ sọ ń bẹ ni wọ́n sọ fún rí báwọn mọ́ríkàsì ṣe yáyì tó ń bi kéwù ni rádùrù dakatiru tí mọ́ríkàsì ti produce àwọn parafisa tí mọ́ríkàsì ti produce àwọn tí wọn ò tiẹ̀ gba doctor tí wọn ò gba professor tó tún fẹ́ ju àwọn tó ń gbà gan lọ. àjíyálùm jabaló. ẹ̀wọ̀ bí ṣé ò ṣe pọ̀ tó. kọ́mú ń bá náà ṣe rí. ṣe báwọn àfa ìkílẹ̀ ń pa àfa tó yáyì onílé márùn-ún ṣe bá àfa ọmọ ìyá yìí bí kí o ti bá ń sọ̀rọ̀ ànàdàdàdàdàdà oníjọ́ ti ń sọ̀rọ̀ àti ẹ̀gbọ́ kó sọ̀rọ̀ ajárí. tó kàn jẹ́ fẹ́ kọ́. ibo ló ti rájá nísìnyí ó bá ń wí àrọ́sìkúnà. àrọ́sìkúnà. ṣé àdámọ̀ sọ̀rọ̀ ajá. àwọn tá a wí. àjíyálùm jabaló. òkè ni wọ́n nù gbà mo ti wí. kọ́mú bá náà. àwọn tí wọ́n mọ ibi tí wọ́n mọ bí wọ́n ti máa sọ̀rọ̀ wọ́n ti. filahi wa sakabu. bàná ó ṣe rí ẹ́ kí wọ́n tó máa sọ̀rọ̀ wọ́n ti wo ohun tí wọ́n sọ kan tó kù ní. kìí ṣe kọ́kọ́ sọ̀rọ̀ kó pọ̀ létí àwọn èèyàn kan mọ sáré mọ̀ tẹ̀lé o inna sama wal basara wal fuada kullu ulaika kana anhu mas'ula. ó yẹ kéèyàn ní àníyàn dáadáa ń bi ọ̀rọ̀ báwọn wí orin tó tẹ̀lé àmọ́ wí gbogbo ẹ̀ mo fẹ́ kọkún ń wà sí ẹ̀rẹ̀ bá ń wí. àtàwọ̀bìdì ní gẹ̀rìbí. àwọn bàbá yìí wọ́n mú ẹ̀sìn àlejò wá àlejò ní ìsìláàmù ànábì wí bàdà àlìsìláàmù gẹ̀rì fàṣà yàrá òbí gẹ̀rì bùkà má bàdà tó bá lè gbọ̀rọ̀ bá. àwọn bàbá yìí wọ́n dúró ti ẹ̀sìn nígbà tó mẹ́sìn wálẹ̀ Yorùbá kò dùn bó ti dùn lónìí yìí. àtàwọ̀bìdì ní gẹ̀rìbí. wọ́n lẹ̀ wọ́n lóko. àtàwọ̀bìdì ní gẹ̀rìbí. ìsìláàmù àwọn dà wọ́n láàmú gbà tán dé. àtàwọ̀bìdì ní gẹ̀rìbí. wọ́n bá ń serú wá sí ajá báyìí fáwọn èèyàn jọ wọn ò ní gbà ìsìláàmù ẹ̀sìn ìdọ̀tí wọn ó pè é. àtàwọ̀bìdì ní gẹ̀rìbí. ìsìláàmù iṣẹ́ ẹ̀sìn ajá àwọn bàbá yìí mú ẹ̀sìn yẹn wá lọ́nà tó mọ́ ni. àbàdà wọ́n faná. àbàdà lọ́nà tó gbà fáà ó mọ̀ sí o ìbá sì jẹ́ pé wọ́n ti mú wá náà láti bá kò sí tírà kan tẹ̀sẹ̀ fẹ́ mọ ṣe lónìí copy and paste ni. àbàdà gbogbo àwọn àbáwọn ti kọ tírà wọn ò browse wọn ò lo Google. Professor Daud Tohir wọ́n sọ fún wa nígbà táwọn fẹ́ ṣe báàfù magistrate wọn nígbà táwọn ṣe masters wọ́n ní àwọn tọ́pìkì táwọn mú Unwanul Bahath ó ní í ṣe pẹ̀lú orúkọ Ànábì Ibrahim àwọn lọ jòkó àwọn wọn ka Quran láti bẹ̀rẹ̀ dópin gbogbo ibi táwọn orúkọ Ànábì Ibrahim bá wà ó sẹ̀ mọ́ wa yọ lẹ́yọ kọ̀ọ̀kan
tó bá tún ti ka Quran débẹ̀ wọ́n tún yọ orúkọ ànábì Ibrahim àwọn pòlò rẹ̀ lẹ́ẹ̀mejìlá làwọn ké Quran complete Quran lẹ́ẹ̀mejìlá làwọn fi rí orúkọ ànábì Ibrahim yọ lónìí ìkólé tó 1 minute tó bá ti gbé fóònù ẹ̀ tó bá ti kọ Ibrahim sí gbogbo tó wà nù Quran yóò sì kó wa àwa tó ní ọ̀lẹ́ ni wà tá à ń pàpè mọ́ra ìmọ̀ owó lẹ́mọ̀ tó tàwọn tàná àwọn tàná tán mẹ́sìn wá wọn ò sọ pé ká jájá ṣebí wọ́n ní mọ́ríkàsì ní jákmọ́lù ti ṣetán àbí Darul Ulumi ṣé wọ́n kọ́yàn nìkan jájá ń bẹ̀ ni wọ́n kọ́yàn nìkan jájá Darul Ulumi àwọn tó parí bẹ́ẹ̀ àmọ̀ wọn àmọ̀ àwọn dàkátírò àmọ̀ àwọn pòfẹ́sà àmọ̀ àwọn èèyàn gidi tán parí ń bẹ̀ àfáà yìí kàn fẹ́ mọ̀ sọ́ra rẹ̀ di dàjálù sáyé lọ́rùn ní mọ̀bà mọ́ wí oje. àmárọ̀hún sọ́dàkú. fanáwó àmárọ̀hún wọ́n tán ìgbésí ayé wọn tán lérí ìtẹ̀sìn ní sọ́dàkú máa hàdú mọ̀ bọ̀. فخلف من بعدهم أجيال مبتدعون فخلف من بعدهم أجيال مبتدعون فخلف من بعدهم أجيال مبتدعون gbogbo iṣẹ́ tí ṣé Ádámọ̀ ti ṣe tí ṣé Kàmálì ṣe táwọn àfáà ńláńlá ṣe àfáàbùtó náà ṣe tán ṣe wá sí Ọlọ́run فخلف من بعدهم àbájá Kàmálì wá dé ó wá gbé nǹkan méje ó ní àmọ́ ìjájá generation tá ń lò lọ yìí ẹ̀yìn àbáàdẹ́ ìbá tètè dìde sáwọ ọ̀dọ́ ní tá dá sílẹ̀ lọ́rùn tá dá sí yín lọ́rùn ẹ̀ lè rọ́nà lọ́wájú Ọlọ́run tẹ́ bá múra táwọn àfọ́ ọ̀dọ́ sí tá dálẹ̀ mo ti wí. ألا يخافون بعد الموت إن خرجوا àwọn àfọ́ ọ̀dọ́ tá wà ń ta táwọn encourage nǹkan tí ó dá yìí ta ní àmọ́ ìjájá yìí ألا يخافون بعد الموت إن خرجوا ẹ bẹ̀rù pé kúnjọ́ kan ni ẹ bẹ̀rù pé lẹ́yìn lè dáwúrò lérí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ni ẹ bẹ̀rù pé wọ́n lè lọ́mọ lágbájá ni bàbá rẹ̀ sọkúsọ ló sọ ẹ mọ́ fún lọ́rọ̀ sọ ẹ bẹ̀rù pé rẹ̀ lè ṣẹlẹ̀ ni àwọn àfáà kan ti làmìlaka lánàá wọn ò sí mọ́ àfáà Yahya Lágòdì kìí ṣe Darul Ulumi ẹ ṣe ألا يخافون بعد الموت wọn ò kọ́ ní kán máa jájá ń bẹ̀ náà mo mọ̀ pé wọn ò ní kọ́ bọ́n kán máa jájá ń bẹ̀ náà àfáà gidi ni ó rà bá mọ̀ wọn àgbọ́ nípa wọn ọmọdé ò bá bá tàn yóò bá rọ̀ bá Facebook fákàrùhùn mo bá ń jágbe máa mọ́ wí. Facebook فخرهم مشهور بالضلال Ọlọ́run ló fi mọ̀ mí. يحرمون حلالا وحل ما حرموا يحرمون حلالا حل ما bá wí tó tẹ̀lé ká tó padà síbẹ̀. يحلل الكلب أكلا ثم متجرة ọ̀yá yìí àmọ́ ó lè mọ́tíjàrọ̀tà náà lọ wí bẹ́ẹ̀ يحللون الكلب أكلا báwo sábì ló wà yà yẹn nígbà tó ti jẹ́ akílá ń hàlù ni mọ́tíjàrọ̀tà náà lè jẹ́ hàlù ó yá mọ́tíjàrọ̀tà kàbákàkà fàrọ̀ tó ìjìmá ìmọ̀dí ṣubú ó yá àkọ́kọ́ Facebook fakaruhumu tẹ́ bá kàn lẹ́ẹ̀ ní fọ́lọ́wà Facebook ẹ̀yà Facebook lẹ́ẹ̀ mọ́ Facebook fakaruhumu ẹ̀dálẹ́gẹ́ ó lẹ̀ ẹ pé mọ̀tàmárù ẹ pé nádùá ìdálọ́ sọlábà wà Facebook fakaruhumu mo ti wí Facebook náà ní gbogbo alẹ́ mọ́ gbogbo táwọn èèyàn sì mọ̀ yín mọ̀ tán wàláhì à ń sọ̀rọ̀ àbá jákèmọ̀ bì kan lọ́dọ̀ àwọn àṣàlátò kan afá ànìkan ní sáfà tí mọ̀ sọ̀sọ̀kùsọ̀ tí mọ̀ sí àwọn èèyàn lọ́nà òun ni mo rántí gbà tí nǹkan ọ̀run ni mo fi sọ pé mọ̀ṣòhóró bí dọ́lálì ń tẹ́ gbajúmọ̀ tán mọ̀ yín mọ̀ náà ni pé àfọ̀ òde controversy yẹn gbogbo ọ̀rọ̀ tó bá ti wà controversial yìí mú wá ogun wà ń bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn tí ìwọ̀n yìí bọ̀ tó bá fẹ́ proof ìwọ jákèmọ̀ pọ̀ ní ìmọ̀ jáde mọ́ kọ́ àwọn èèyàn bá ti ń pínkún ọ̀pọ̀lọpọ̀ lé ń dàrú ó dàrú máwọn lọ́yà lọ́wọ́ ní court sọ fún wọn bá ti ń pín ogún máa sọ ní Facebook náà bá ti ń pín ogún ẹnìkan kú níyàwó 4 ọmọ 8 bó láti pín ogún ẹ ó yá tó wá sọ wá sọ fún wa bó láti pín ogún àbá Aphrodite ogún kàlálà wá sọ bá ti pín kọ́wọn èèyàn bá ti pínkún kọ́wọn èèyàn ní tọ̀ bó ṣe ń divorce pọ̀ ní society àwọn ìmọ̀ tí àwọn èèyàn fẹ́ ṣàǹfààní bẹ̀ ó pọ̀ mọ́ dá ọ̀rọ̀ tí ò dá kalẹ̀ mọ́ Facebook fákàrùhùn bí ọ̀rọ̀ Facebook lẹ̀ ìwé ti kún àwọn èèyàn ti jẹ́ lọ àwọn èèyàn ti gba certificate lọ wọ́n ti mọ kéwù gan tayọ géèyàn gan wá dúró lérí Facebook kọ́ máa dáyé láàmú. يحرمون حلالا
halama حاربوا يحرمون حلالا halama. حاربوا. mo ní yuharrimuna halala gbogbo aláàlí tọ́lọ́run ṣe láàlí pé a jẹ tí wọ́n fẹ́ mọ sọ́dẹ̀ wọ̀ mọ́ wa lọ́wọ́ ni halama harabu ma harabu haulail aba kullu ma harabu bihi aw kullu ma harabu biha min al-fawahish wal fasad ataita lituhalliluha. Gbogbo dáwọn àbá yẹn jagun sí halama harabu ìtàn jagun sí pé ẹ gbọ́dọ̀ pàtì ẹ má jàjá mọ́ ẹ má jẹ́lẹ́dẹ̀ ẹ má fagbó. Ìwọ wá dé jágbọ́n lọ ní ká mọ́ jàjá àfẹ́rí sùn lọ dájọ́ ọtí náà ká mọ́ mú mo mọ̀. yuhallilul kalba aklan. Ọ̀tẹ̀ lọ́ọ̀ ti sọ́rí ká mọ́ mutí àmupara lọ́lọ́run ọ̀fẹ́. yuhallilul kalba. Kò yẹ ká máa dá lóhùn wàláhì kò yẹ ká máa dá fáyẹn lóhùn but لنفيد الجميع ليستفيد منه الجميع يستفيد من أقوالنا الجميع الذين يظنون أنه يعني على صراط مستقيم على حق وسبيل بعيد عنه على الضلالة. نبو yuhallilul kalba aklan. mo ti wí ثم ó ní ká máa jàjá شجرته. ó tún ní a lè fi ṣe business. كذاك كفارة الإجماع مذشوب. bẹ́ẹ̀ náà lọ kàdákà kafaratul ijma'i madhishubu. مذشوب. bẹ́ẹ̀ lọ ṣe wí ń yóò ní inú àwẹ̀ pé béèyàn bá mọ̀ mọ̀ bó ti wí náà nù béèyàn bá mọ̀ mọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ nínú àwẹ̀ kò sí kankan tí ó ṣe sí kàfàrà fún nígbà òya lọ tún rọra yìí pé òun ní ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ tẹ́ kàfàrà tán ní kan ṣe yẹn ó ti kéré jù sẹ́sẹ̀ yẹn ṣé àwa jẹ́ múgù ni táwa jẹ́ múgù ni ọ̀yà. ووكلوا الناس عينا حظهم جعلوه. ẹ̀rí báyìí wakilu nnasa aynan ọwá ní káwọn èèyàn máa gbára lájẹ́ mo gbọ́ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ náà. ووكلوا الناس عينا ó ní káwọn gbára lájẹ́. حظهم جعلوه. hazuhum lọ́ọ̀kì àwọn èèyàn oríire wọn ọ́fìtì. نجاحهم sọ́sẹ̀sì àwọn èèyàn bí àyádìlẹ̀ àìní ọwọ́ àjẹ́ lọ gbé e sí gbọ́n mo ṣe pé. نجاحهم بأيادي العين مجلوب. ọwọ́ àmọ̀wò fídíò àfáàyàn ni bó ló ṣe sọ gan béèyàn ọba tí ìbàjẹ́ ọba tí lọ́wọ́ sọ̀rọ̀ èèyàn àbí kìnnì kan kò sẹ́ni tí ó dà fún tí ò ní nítàjẹ́ nù àwọn tí a sọ bákan mi ò fẹ́ put it anyhow anyway ní sọ́ńbẹ̀hùn bó mo ṣe wí gan-an. نجاحهم بأيادي العين مجلوب. ẹja wí ló tẹ̀lé. صياد كلب. èyí tó parí náà nù ẹ̀yin tí ẹ jágbàlagbà gbọ́n oríkàsí agodi àbí unadi. ẹ dákun ẹ bá wa pé. aina silsilatun. èmi wá sọnù orin yẹn ẹ má wàá bínú kẹ́límọ̀ tí mo lù kéésẹ̀ yìí ní bá sọ̀rọ̀ àmọ́ àtàfà jákèmọ̀ làdẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn àfà tí ń jáde tí ń sọ pé irun ò jẹ́ kankan irun ò jẹ́ kankan kí ni irun. nígbà tá à ń bú sáláfí tá à ń bú àlùsùnnà tá à ń sọ pé wọ́n ti máyé le jù ẹ mú àlùsùnnà tó sọ̀sọ̀kúsọ wárí tó sọ pé ó yá irun ò jẹ́ kankan tó sọ pé ẹ mọ̀ jájá gbogbo tá a gbé lọ́wọ́ iná fẹ́ mọ̀ gbà lọ́wọ́ wa wọ́n jọ fẹ́ mọ̀ gbà lọ́wọ́ wa náà ni a sì ń ṣàgídí àmọ́ yìí ò mú alukurani ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa alukurani ní ẹ mọ́ torí trade àwọn èèyàn kan kẹ wá tàpá sófin ọlọ́run. Sayyadu kalbun huna. Sayyadu kalbun ẹ̀yin ọdẹ ẹ̀yin ọ́ntàsì òwe ní o Sayyadu ẹ̀yin tẹ́ ń tẹ́ àyìnà sílísílà tún chain tán fi mú ajá dà ẹ̀yin ọdẹ tẹ́ májá mú ẹ bá wá chain tán fi mú ajá. Alaysa min qa'idin yakbal lana kalbun. Alaysa min qa'idin ṣé kò sádàrí kankan mọ́ ni yekbalu ẹ mọ̀ ṣe ti kọ́ọ̀fù ti káà ní o yakbal lana kalbun. ẹ bá mú ajá yìí dè kó tó yàwọ̀ ọjà kí ni ti pọ̀ jù náà ẹnìkan lẹ́wàá ń bẹ̀ ni ẹ bẹ̀rù ọlọ́run bí tá a wù ìmọ̀ nù ẹ jọ́ fún ọ̀dọ́ ọmọ wò mí dọ́mọ wò pé èmi ò dá wàhálà kankan lẹ̀ o eléyìí sọ̀rọ̀ àdàbíyà àbí kìnnìkan o èmi ń sọ tèmi ní sọ̀rọ̀ àhàtà kàn mí. wọ́n ní àfa rẹ̀ ọ̀rẹ́ oníwà tí àgbáyé ni. ta ni. wọ́n ní àfa rẹ̀ Yahya Agodi. àfa dáadáa ni a gbọ́ bàbá mo gbọ́ wá sí bàbá oníwà tí àgbáyé tán sọ̀rọ̀ wọn dáadáa
ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe dáadáa ẹ bá wa fojú tó dín ìṣẹ̀lẹ̀ yìí wàláhì ẹ jọ̀ọ́ àti ẹ̀mọ́ bí títí ilẹ̀ Yorùbá yìí ń lọ ó ti pọ̀ jù káàtì ẹ̀ pa Facebook rẹ kí gbogbo wa yìí lọ jòkó gan àbí kí ni pírọ́blẹ́mù wa kí là ń wá gan láyé ìhun náà subhanallah ẹ̀rọ mi ò wò pé àfáà yìí jáde séèyàn kan rí báyìí àfàfà Jaqmal because yàrá rí ibi tí sọkúsọ ti pọ̀ báyìí àfáà wa Sheikh Adam Yahya Al-Fulani damallahu hayatahu ní lókàlò tàjọ wáyé wọ́n àfáà Jaqmal ti sẹ̀rí mo wo fídíò wọn wọ́n sì bá wí wọ́n sì correct ẹ̀ pé kò correct tójó ó sì ti ṣe kan rí tó wà sọ̀wáb wọ́n sì àyádà rẹ̀ lakinna al-akhta' min al-aqwal nabbahu ala dhalika a sì kọ̀ dárọ̀ ìyẹn náà bàbá ò lè dá ogbó ẹ̀ ṣe tán àwọn àgbàlagbà tó bá tún jágbà ń bẹ̀ náà ẹ bá sọ̀rọ̀ náà gbogbo nǹkan láyé ẹnu àfáà yìí ni ọ̀lá ìbéyàn bá nọ́mà ògbùdọ̀ máa ṣe báyẹ̀ ẹ̀yin náà lẹ bú alájà àgbà ẹ̀yin náà bá fàbòtó ẹ̀ láfàbòtó wèrè ló bá ya rẹ̀ sùn wèrè ló bì ẹ̀yin náà lẹ́tún padà wá lẹ́tún padà sọ pé wàlá ìjà ló dé lónídòwe àràbù ni ẹ̀yin ilẹ̀ bú àfáà Yusuf Adépọ̀jù ní Boko Haram ẹ̀yin náà lẹ́tún pa ẹ̀ mọ̀ pé dẹ́n ṣe yẹn ó dàbí ajá tó bì tó tún jẹ́ ìbí rẹ̀ ẹ̀ mọ̀ pé wọ́n azulamu mi ẹ̀ mọ̀ pé kò sí àbòsí kò tún sí ìyẹpẹrẹ tó tó ń tẹ́ ń ṣe yẹn mọ́ hádá ọlọ́run jẹ́ kẹ́ gbọ́ ò bẹ́ẹ̀ bá sì kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́ àwọn pé ẹ̀ẹ́kẹ́ ìbú pọ̀ lẹ́nu yín ẹ lè bú wa aláì àwọn tó bí wa ò kọ́ wa bẹ́ẹ̀ àwọn tó sì kọ́ wa ń kéwò ò kọ́ wa bẹ́ẹ̀ àwọn ò ní bú yín a máa ṣàtúnṣe yín wẹ̀yìn tẹ́rùt nàrùt ẹ bá síwọ́ á síwọ́ bẹ́ẹ̀ bá síwọ́ à ní síwọ́ tọ́jú ọ̀nà tá a wáyé àníjẹ́ nìkan kí wọ́n bá wa bàjẹ́ ṣòbó yẹ jẹ́ nìyẹn gbogbo àwọn kan tán ti kó síta ní ìṣètò ní kíní kálukú máa dìfẹ́ǹdì ààrẹ nìkan kan dìfẹ́ǹdì ẹ̀ àlọ́ lé kálukú ń pa ọlọ́run kó ṣàánú ẹ wo ẹja fojú tó tíra o àyíndẹ́ ń tẹ̀lé wọn náà ní kálukú ó ṣe pẹ̀lẹ́ ẹlòmíì ó lè kọ́mẹ́ǹtì tó torí ẹ̀ sórí ibú ó lè fún yàn láìkì tó sórí ibú ẹ̀ ìyẹn sọ fún ọ pé kọ̀ jájá ìwọ náà sọ pé àfà tó bá wá rẹ́ni tó takò ọmọ wa bú ilé yóò sí inú ẹ̀sìn fìtínà rẹ̀ fẹ́ dálẹ̀ ọlọ́run foríjì wá tẹ̀yìn náà ẹlágbẹ̀ẹ́ tó bá wà pẹ̀lú ẹjá nọ́mbà kákọ́ mẹ́mú lé ọ́ ẹwà mú fóònù yẹn. Salamun alal islami question kọ̀ọ̀kan kọ́ question kọ̀ọ̀kan kọ́ jọta. Salamun ala ayyamihi nadira. ṣé wàá máa wí aládìní wà dúníyà. Aládìní wà dúníyà. على العلم والحجاب على البر والتقوى على الحسنات على البر والتقوى على الحسنات. Ọlá mo ti fi fóònù yẹn pamọ́ sínú mọ́tò Samsung kẹta yẹn ni. Mo ti fi pamọ́ sínú mọ́tò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà wò wá a ti ṣe mistake nọ́mbà dákọ̀ yẹn kò sí lọ́yẹ́ tòsí. Ẹ já 070 16 78 51 11 070 16 78 51 ẹ bá kọ́ sójú bẹ̀rẹ̀ àfá Musa tẹjá pè wọlé. Salamun alal islami ba'da Muhammadin. Yayi. Salamun ala ayyami nadirati. Aladini wa dunya. Wa alaikum salam wa rahmatullah. Iná ni tọ́. Ṣèdúwà ní sọ̀rọ̀ láti sọ́lú. Ẹ mú nọ́mbà. Ṣàmúmú nọ́mbà 4. Wẹ́ mú bàírò rà. Nọ́mbà 4. Àwa tẹ́ bá ti béèrè nọ́mbà táàmọ̀ wí tẹ́mọ̀ sí gbà ń pé ẹ̀gbẹ́ ẹ̀mọ̀ sáré mọ̀ sáàchẹ̀ lórí fóònù. Nígbà o. A mọ̀ gbogbo ẹ̀ lámọ̀ àní dáhùn o. A kọ́ ti ẹ̀dànù.
Number 4. Bẹ́ẹ̀ni sà. Huruful Quran. Arafi tó wà nínú Quran gbogbo ẹ̀ lónìí. Àfáàrí diwa ẹ̀ tí jẹ́ débẹ̀. Ẹgbà research. 320,015. 320,015. Ẹ ṣé. Àfáàrí diwa pariwo ní. Òní 070 16 78 5111. Ẹ ṣé. Assalamu alaikum wa rahmatullah. Ẹ ṣé. Wa alaikum salam wa rahmatullah. Kí ló kọ yín bọ́lá tí ń pè? Nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣe dáadáa o. Gbọ́n dẹ̀ ń wí dáadáa. Àfáà mọ́ wí sàlámù alal islam. Salamun alal islami ba'da Muhammadin. Salamun ala ayyami nadira. Wa alaikum salam wa rahmatullah. Ẹ kúrò lẹ́kí ló kọ yín bọ́lá tí ń pè? Hamza ni sà. Ẹ mú nọ́mbà. Number 2 sà. Number 2. Bẹ́ẹ̀ sà. Ó ga ò kìí ṣe tẹ́yìn àti àfáà yìí. Ok. Hello? Sáàmù gbọ́ yín sà. Number 2 sọ fún wa pé ta làlífà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn Àlí. Ọmọ kan sọ pé ọmọ Edmond ni. Èwo? Ọmọ kan sọ pé Muawiya. Yes, ní àwọn tó a fẹ́ mọ gbọ́ ni. Èwo nínú ọmọ Àlí? Hassan. Mo láìkì research yẹn. Ẹ fàgá nọ́mbà yín ránṣẹ́. Náà lọ ṣe sà. Ó lọ fà. Mo ṣe fẹ́ mọ gbọ́ ọdún. Aladini Ọlọ́run wa kan sọ pé àwọn kan ó ṣe research. Researcher. Àbá Hamza. Researcher ni yín. Àmọ́ bí yáyì púpọ̀. Alal-birri wa taqwa alal-hasanat. Kí ló gan yín bọ́lá tí ń pè? Ó ti rẹ̀ mí. Àwọn jíjù wa tún bí àtúntò kéré. Ẹ mú nọ́mbà. Mo jíjù ló bí àtúntò kéré. Ẹ mú nọ́mbà sà. Number 1. Number 1. Words, kalimat, mélòó ló wà nínú Quran? Kí ló sọ? Kalimatu mélòó ló wà nínú Quran? Àwọn words Quran. Mi gbọ́ ọdẹ sọ. Salamun Ọgbọ́n on search ẹ̀ lórí fóònù ni. Èmi sì ti gbọ́n jù yín, ẹ mọ̀ pé mo gbọ́n jù yín lọ àbí? ba'da Muhammad. Àwọn ti wí lẹ́ẹ̀kan dẹ̀ bá ti gbọ́ àní wí mọ́. Assalamu alaikum warahmatullah. Wa alaikumus salam. Kí ló gan yín bọ́lá tí ń pè? Abdulatif lórúkọ ní pè láti lọ́pọ̀ yàrá. Ẹ ṣé, ẹ mú nọ́mbà. Number 6. Number 6. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Àdúrà wo la máa ń ṣe tán bá pèrun tán? Tán bá pèrun. Alamurubana. Mhm. Alamurubana àti dáwàtí dámọ́. Ẹ wá ẹ̀dùn o. Ẹ tún wí o. Ẹ tún wí. Ẹ má rọ́fọ̀. Alamurubana àti dáwàtí dámọ́. Ẹ̀dùn sẹ́. Ẹ má rọ́fọ̀ ẹ̀ náà. Ẹ rọra wí lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Kí lẹ pé bẹ̀rẹ̀ yẹn? Alamurubana àti dáwàtí dámọ́. Masala ẹ̀kọ́ yìí mọ̀. Àti Muhammadu Wazila Talfadila. Madarajatu Rọ́bìá. Bàbá Asùnmọ̀ kọ́ Mahmud Àtẹ́lé wa dáhùn. Ìndàkàlà àtúntò. Ẹ try àfún yín ní àfún owó ẹ gbá dáadáa. Ẹ send account number yín. Ṣé gbọ́? Ẹ try kẹ́ ṣe research mọ́ kẹ́ correct ara yín láwọn ibi tó ẹ súnmọ́ àwọn àfáà tẹ́ bá súnmọ́ kí wọ́n bẹ̀rẹ̀ ra correct ẹ kàn nídìí járájárá díẹ̀. Ẹ ṣé. Ogun kọ́lẹ̀ ọ̀kan dágbà báyìí. Abdul kí ló pè? Latif. Àyè kí ló pè? Màá mọ àkáǹtì yẹn. Màá mọ̀ wọ́n yàtọ̀. Sọ̀rọ̀. Wa alaikum salam. Àti ló sọ̀rọ̀ láti Kogi. Ṣálẹ́ pé?
àfáàlì Ọba mi sáwọn ọlọ́jà. wàhálà sàlá ìlú wo ní Kogi lẹ ti ń pè wá. Lọ́kọjá. Ẹ pẹ̀lẹ́ Ìgbà. ẹ ṣe ẹ mú nọ́mbà Nọ́mbà 10. 10. Bẹ́ẹ̀ni sà. ẹ dákọ márùn-ún ìyàwó ànábì tẹ́ mọ̀. Khadija. 1 Aisha. Zainab. Maimuna. Hafsa. ẹ sẹ́ẹ̀dì àkáǹtì nọ́mbà yín bó tilẹ̀ jẹ́ pé wọ́n pè sí yín lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ tá à ń gbọ́ náà. Ọ̀gbẹ̀dà. ẹ pẹ̀lẹ́ tọ̀ ẹ wo ibi tá a dùn sí ni o àfàmùsá bá a ti ṣetán hádà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.